Ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára 24, Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Òṣìṣẹ́ Custom, ìyàwó àti ọmọ mẹ́rin pàdánù ẹ̀mí wọn sínú iná lọ́sùn. Omijé bọ́ lójú ọ̀pọ̀ ní òwúrọ̀ ọjọ́ Ajé nígbà tí ìjàmbá iná ṣekú pa òṣìṣẹ́ àjọ aṣọ́bodè Tijani Kabiru, ẹni tó ń ṣiṣẹ́ ní ẹ̀ka aṣọ́bodè Ọ̀yọ́, Ọ̀ṣun. Ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́rin ní agbègbè Àkọ́kàn nílùú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Ìjàmbá iná tó wáyé ní òru ti sọ agbègbè náà sí inú ìbànújẹ́ tó sì jẹ́ pé ọ̀pọ̀ wọn ló jí bá ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀kan nínú àwọn èèyàn tó ń gbé agbègbè náà tí ó pe orúkọ ara rẹ̀ ní Kọ́lá sọ fún àwọn akọ̀ròyìn pé òun kò lè sọ pàtó ibi tí iná náà ti wá. A kàn ṣàdédé rí èéfín ní aago 3 òru. Àwọn òṣìṣẹ́ panápaná tètè dé ṣùgbọ́n nǹkan ti bàjẹ́ púpọ̀ kí wọ́n tó pa iná náà. Kabiru, ìyàwó àti ọmọ mẹ́rin ni wọ́n jóná kọjá ìdámọ̀ ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ọmọ náà yè. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, agbẹnusọ fún iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ibrahim Adékúnlé, nínú àtẹ̀jáde tó fi ránṣẹ́ sí àwọn akọ̀ròyìn, ó sọ wípé àwọn ará àdúgbò fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn létí ní dédé aago 3 kọjá ìṣẹ́jú 21 ní òru tí àwọn sì sáré gba ibẹ̀ lọ. Agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní Tijani Kabiru Road ní Àkọ́kàn ní ìjọba ìbílẹ̀ Àríwá Ẹdẹ. Agbègbè ọ̀hún ni wọ́n sọ ní orúkọ olóògbé náà, ẹni tó jẹ́ òṣìṣẹ́ aṣọ́bodè. Ọjọ́ orí olóògbé wà bíi 40 ọdún pẹ̀lú àwọn ọmọ 4, ọkùnrin 3 àti obìnrin kan tí ọjọ́ orí wọn wà láàrin ọmọ ọdún 3 sí 10. Gbogbo ohun tó jóná ní ilé náà ló lé ní 200 mílíọ̀nù náírà. Ọ̀kan nínú àwọn ọmọ náà, ọmọ ọdún 13 nìkan ni orí kó yọ, tó kì í dùn púpọ̀. A ní rí jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti ìkànnì Jígí Alára 24, Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì Jígí Alára títí dìgbà mìíràn tá ó fi ire àtayọ̀ pàdé. Ire o. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.